yèyé Ọ̀túnba Kínàgbé tèmi tó pé gbéra ńlẹ̀ òdìdé ọdún ẹ̀ lóde. Lìdí ọmọ ọlọ́dẹ ìdè máa jẹ́ mi wọ́n ní nǹkan bẹ́rí fún. Bèbọ́ lọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún a sì máa ṣọdún rẹ̀ ó pàjọ́ ọdún orí kádùn. Ọdún tuntun tó wọlé tán ọwọ́ àjọ̀dún ayọ̀ fún ọ láṣẹ Èdùmàrè. Yèyé Ẹ̀gbọ́n bá ní òkè lámúrẹ́ nílùú Ìjẹ̀bú-Òde ni mo ń ké sí o. Aya wọn nílùú Tìtún nípínlẹ̀ Oǹdó máa dá gọjọgọjọ. Ọdún tuntun ló wọlé tán ọwọ́ lóní o. Ọdún yìí àsàn ẹ̀sùn wọn àsàn ẹ̀sùn mọ́ àsàn ẹ̀sàn máa fi òun àìkú balẹ̀ ọ̀rọ̀. Wọ́n kì í ọ́ bí ọlọ́gbọ́n ẹ̀rọ. Wọ́n kì í ọ́ bí ọlọ́gbọ́n ìwọ̀fà. Wọ́n kì í ọ́ bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́. Wọ́n bá ọ tẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ Ẹ̀gbá nílé o. Ilé ọmọ Ẹ̀gbá lé ọmọ ṣìkìpìrí ọmọ rọ̀gbàká ìrówó jowúdowó rọ̀ọ̀la ọmọ apẹjọ́ kìkì kó ìmẹ̀mú jìmí àgbẹ̀ ọmọ olóòlà tí mú kó abẹ ọmọ ajáwé tuntun bọ́dẹ lẹ́nu ọmọ agbókun láre bẹ̀rẹ̀ ẹ̀dàmí bọ́lọ́pọ̀ ìkìlẹ̀ àwọn bàbá rẹ̀ Lìdí ọmọ ọlọ́dẹ ìdẹ́ o. Mo ní kó gbọ́ bí olúgbógbó ti gbó kó gbọ́ bí olúgbógbó ti gbó kó gbọ́ bí àwọn àgbàkan tó fọmọ owó ṣọ́ǹde lọ́jọ́ ọjọ́ sí tó ń wáyọ́ tó ń wá dòkìní ìwọ tó ṣọdún òní ló tún ṣe mí sí lágbára Ọlọ́run ọba ibi òní bá ọ ojú rẹ̀ ò ní ríbi òní tójú lẹ̀ mọ́lẹ̀ láṣẹ Èdùmàrè ọ̀rọ̀ gbogbo tó ń pa ẹlẹ́rìí ó máa nípa ọ lẹ́kún ọkọ̀ oníkú mọ́ lórí òní tọ́lọ́wọ́ sáré ọmọ ìwọ fúnra rẹ̀ òní fàìsàn ló gbà iṣẹ́ rẹ̀ òní díṣẹ́ o iṣẹ́ rẹ̀ òní di iṣẹ́ ẹni ẹlẹ́ni òní gbàṣẹ rẹ̀ ṣe gbogbo àdáwọlé rẹ̀ yóò túbọ̀ máa yọrí sí rere ire gúúsù ire àríwá ire ìwọ̀ oòrùn àti ìlà oòrùn yóò jọ sínú ilé rẹ̀ mo tún wá ń fàsìkò yìí sọ fún ọ wípé happy birthday to you.